a máa jẹ́ ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn fún èèyàn béèyàn bá rí ilé aláyọ̀ tó di kíkan torí wípé ìdùnnú àti ayọ̀ ló yẹ gbogbo ìdílé ọkọ àtìyàwó tí wọ́n ti bímọ fúnra wọn ká ló lọ lè ṣe bẹ́ẹ̀ ni ìdùnnú àti ayọ̀ ló yẹ kí wọ́n fi lògbéyàwó wọn títí tí wọ́n fi dàgbà darúgbó ìyàlẹ́nu ló jẹ́ wípé láyé àtijọ́ àwọn bàbá wa àwọn màmá wa ń pẹ́ nílé ọkọ ń bára wọn pẹ́ títí ìdí ni pé lásìkò ìgbà náà kọ́mọ tó ronú láti kúrò nílé ọkọ ẹ̀ yóò ronú pé kò síbi tó ń fẹ́ dé sí nílé òbí òun. òun ò ní gbà ń láàyè. torí bó ṣe ń gbẹ́rù dé náà ni wọn ò ní jẹ́ ọ wọlé wọ́n máa dá ọ padà síbi tó ti ń bọ̀. bẹ́ẹ̀ni. àìmọ̀kọ ọmọ ká mà lé ọmọ ìwọ lọ sọ pé bẹ́ẹ̀ wù ọ́ ló fi lọ á béèrè lọ́wọ́ rẹ só wù ọ́ ló wù ọ́ sọ́tẹ ọlọ́run ọtẹ ọlọ́run sọ́ọ̀fẹ́ ọlọ́fẹ́ o ti wá lọ kò sí yàrá rẹ̀ ń bímọ o ti wá yàtọ̀ sásìkò sìn ín àwọn ọmọ tí wọ́n fi rú ẹ̀bí ńgbà náà àwọn wá ń bímọ nísìnyí bọ́mọ bá ti lọlé ọkọ wọn ò tún mọ sọ fún un pé bọ́n bá lù kọ́ mọ padà bọ̀ o àwọn ò fi yàrá rẹ̀ síta fún yàn àwọn ò fi rẹ́ǹtì o yàrá ìwà ń bẹ̀ tí ó sùn sí o àwọn ò lè lájúlẹ̀ kẹ́nìkan lu ọmọ àwọn pa eléyìí ló wá mú mi lọ sórí ọ̀rọ̀ Regina Daniel àti ọkọ rẹ̀ NEC Nwoko fọ́nrán jáde àtẹ̀jáde jáde lóríṣiríṣi níbi tí Regina Daniel àti gbọ́ tó ń sọ wípé ìyà ìpọ̀ òun ò lè faradà mọ́ àti pàápàá tó ń bá wà nínú ilé òun bí ọba lòun ṣe rí ṣùgbọ́n nínú ilé ọkọ bí ìgbà tí èèyàn wà bí ẹrú ni òun ọ̀já mọ̀ nǹkan kan òun ò lè faradà mọ́ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń gbèrò yàn káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bu ẹnu àtẹ́lù gbèsè ayé ẹ̀ gangan òun gangan ni wọ́n náwó ànákànà àlébù sí pé ń bá wíńdò ní onílé ayọ̀ ni ń bá wíńdò ní ọlọ́dà láti sunkún nínú Ferrari ju kéèyàn ọmọ rẹ́rìn-ín níbi tí ò ti sí nǹkan kan lọ lórí ọ̀kadà lórí kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀bù nínú kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀bù pé ní ìsìn ọ ẹ̀sẹ̀ wá ń sunkún pé ó tí ì sun nǹkan kan o omi ló sì ń sun lójú yìí ó sì padà sun ẹ̀jẹ̀ o so mo wá ní kí la lè rí sọ sí eléyìí wọ́n ní ọkọ rẹ̀ ń fìyà jẹ. mo kẹ́yìn olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí tẹ́ǹtẹ́rì sí iléeṣẹ́ Awikonko tẹlifíṣàn ó lágbára o ẹ kú tẹ́rí sí wa àwọn méjèèjì òwe kan lọ́gbọ́n wí wọn ní oróko lóko okun kó tó gbìn pàṣẹ ọkọ bàbá ẹni 70 ọdún nínú kódé tíntínní ọlọ́ọ̀fẹ́ ọmọ ọdún 15 báyìí ni o nígbà náà lọ ọmọ 20 ọdún ni àbí bí ó bá dín kan gan nígbà náà lọ ọmọ ọdún 19 ni ọmọ ọdún 19 nígbà náà lọ kódà gan bí bàbá òun bá fẹ́ ya rẹ̀ gan wọn ò lè pọ́pọ̀ jù bàbá tó ju bàbá tiẹ̀ lọ. ó ju bàbá Regina Daniel gan. tá a bá wá wò ó ilé ìkọ́lá àkọ́kọ́ ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àtijọ́ náà. gómìnà ìpínlẹ̀ Edo ó náà fẹ́ kulujú kan bẹ́ẹ̀ nígbà tí aya ti Edo lóògbé ó fẹ́ ọmọ kékeré kan ṣùgbọ́n ẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ tó báyìí lọ́dọ̀ Adams ìyẹn comrade Adams Edo tó jẹ́ sẹ́nétọ̀ ọba òṣìṣẹ́ ọmọlẹ̀ Ned Nwoko lèmi ò rí dálẹ́bi. gẹ́gẹ́ bí àgbà ó yẹ ká gbọ́ ọmọ bí ó sì tó lé ẹ̀. bí yẹn bá ti fẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ rẹ̀ kódà tí ó bá bímọ Nwoko tí ó bá bímọ kì í sọ ọmọ àgbà ní Regina wa. bẹ́ẹ̀ni àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wípé tí yẹn bá ti fẹ́ rú ọmọ bẹ́ẹ̀ yẹn come down to their level. bẹ́ẹ̀ni o ní dúró sí level tí ó wà sí level tí ó. tó bá ń wo rẹ̀ bíi sẹ́nẹ́tọ̀ ilẹ̀ Nàìjíríà. tàbí tí ń wo rẹ̀ bí ẹni tó ti dàgbà. kò ní jọ. mi ò ṣẹgbẹ́ bàbá mi ò ṣẹgbẹ́ màmá ẹ̀ irú àrífín wo nu. gbogbo tí ó dẹ̀ mọ bíjà náà rè inú irú àwọn ọ̀rọ̀ ó ti mọ̀ pé ìṣègbè bá rẹ̀ kó tó lọ fẹ́. tó fẹ́ ó sì ti mọ̀ pé ọmọ kékeré ni ìwọ ló wù ọ́. ilà fi rọgbà àwọn tí wọ́n jágbá àgbà tẹ́ pọ́ ọmọ kékeré mọ́ wù wọ́n fẹ́ eléyìí wọ́n gbọ́dọ̀ lápamọ́ra o torí pé ẹni tí ó bá fẹ́ rú ọmọdé bí irú Regina Daniel eléyìí tó wá jábùkù ńlá lórí ipò tí bàbá yìí wà gẹ́bí sẹ́nẹ́tọ̀ ilẹ̀ Nàìjíríà a máa ṣòfin lílu ní nínú ìgbéyàwó ìlùkulù láàrin ìgbé ọkọ láyà irú òfin wo ni bàbá yóò ṣe lé aṣòfin toró náà ti dẹni tí wọ́n máa pè láwọn tí wọ́n máa gbà mọ́ràn òun náà wá ní tipátíkùkù láti lọ bọ́ọ̀ta sí bọ̀m̀bọ̀ pé ó sì fọ́nrán kan sójú òpó ìtàkùn Instagram ẹ̀ pé òun ò lú o ìmọ̀ tí àmujù ni o àti nǹkan egbògi olóró àwọn báyìí ni wọ́n bá kó wálé. ó ní gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ọ̀hún ó ń fọ́ wọn létí àfọ́dìgbòlù lẹ́ni bẹ́ẹ̀ sì ni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Regina Daniel Samuel òun náà tún sọ̀rọ̀ pé ó ti máa lù pẹ́ pé òun ò ní gbà ògbóró àwọn ilé náà bẹ́ẹ̀ torí ẹ̀yà wọn tí wọ́n jẹ́ àná náà méjèèjì jẹ́ síra wọn. bẹ́ẹ̀ni mo sì nígbàgbọ́ wípé ẹni tí nǹkan ń ṣe
kò ní silent tí ọmọ fẹjọ́ sùn Bẹ́ẹ̀ni. lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Bẹ́ẹ̀ni. bóyá ó ti pẹ́ tó ti ń sọ fẹ́ gbọ́n ẹ̀ bàbá Regina Daniel náà jáde sọ̀rọ̀ síta Bẹ́ẹ̀ni. pé òun wí tó òun dẹ̀ kìlọ̀ fún Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ẹni tí ju ọlọ́jọ́ ẹni tó tún ju èmi náà lọ lóòótọ́ lọ fẹ́ mú sùúrù. ìyá bá ní ọ̀tá àlọ́ síwájú ni ẹ o oníwọ̀ yìí. ẹ ò fẹ́ jẹ́ kọ́ ọmọ mi ó soríire ni o mo wá níbi tóbìnrin bá ti wà owó ló wà ń bẹ̀ ibi tówó bá ti wà obìnrin lẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kò sẹ́ni tí ó sábà rí irú sẹ́nítọ̀ yìí náà tí ò ní téèyàn bá jọmọge o tí ò ní wò lẹ́ẹ̀mejì pé kì í ṣe nítorí ẹwà fọkùnrin gbọ́n torí bọ́lọ̀ ń ṣe bùkún. bọ́lọ̀ ń bá bùkún ọkùnrin obìnrin kì í wo ẹwà ojú wọn máa ń fọ́ sẹ́wà o mo ti rí aràrá tó fẹ́ arẹwà ńgbà tó wà ńlẹ̀ tó jẹ́ pé kó tó fẹ́yàwó ló ti nílé tó ti kọ́lé fún ló ti ra ọkọ̀ dẹ̀nkù ló ti ra kalẹ̀ ọkọ́lé fún yẹ ọkọ́lé fún bàbá àwọn gan ni ọkọ̀ọ̀kọ́ sọ pé wò ó bọ́ bá lòun ò ṣe mọ́ àtúnláàbúrò rẹ̀ tó dáa ju gangan lọ alọ́mọ mi o kò gbọ́dọ̀ sórí ibú lọ́dọ̀ ẹ̀ o oríṣiríṣi nǹkan báyìí gbogbo marriage relationship àti transact àti sọ di transactional business. ó ti dòkòwò. okòwò ni ìjọkíjọ tó bá ti dẹnu ko obìnrin báyìí nínáwó rẹ ti bẹ̀rẹ̀ ìjọ tó bá sọ pé ó wù ọ́ mo wù ọ́ o ìjọ náà ló gbé bíìlì wá fún ọ gbogbo nǹkan lójú eléyìí Regina Daniels pẹ̀lú òye tó yé wa ni pé ó ní ọ̀rẹ́kùnrin tán jọ ń fẹ́ra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bóyá torí pé ọwọ́ eléyìí ẹni tí ó fọmọ 90 years òun náà ó sì kéré ọjọ́ orí wo nìyẹn náà máa jẹ́ kí nìyẹn náà máa ní lọ́wọ́ pé wo òní lè gbọ́ bùkátà mi ẹwà èso lè maintain ẹ̀. àmọ́ ọlọ́run ṣe ìyàwó tiẹ̀ náà fún ọ. lágbára ọlọ́run ọkẹ́ ọlọ́run ṣe ìtọ̀ àwọn sáìsì ìtọ̀dọ̀ tiẹ̀ báyìí. torí pé àwọn obìnrin gan ní dídá tọ́lọ́run bá dá wọn tán bá fẹ́ yan ọ̀rẹ́kùnrin tàbí ọkọ wọn ìwòlẹ̀ òkè náà máa ń wò. òkè ni o. kò sábà láyé àtijọ́ lóòótọ́ a máa ń rí ẹgbẹ́ tí máa ń fẹ́ ẹgbẹ́ o ọkùnrin àti obìnrin tán máa jẹ́ ẹgbẹ́ kan náà àti ìrọ̀ kan náà ṣùgbọ́n kò pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà gan kì í tún mú èso rere jáde àgbà ni máa fọmọdé torí pé èké ọjọ́ mélòó ló fi jù mí lọ o lè pàṣẹ fún mi o rò pé lóye lè pàṣẹ fún mi tàbí pé ẹgbẹ́ ni wá àjúra wa lọ gbogbo eléyìí fanfa ní ọ̀dàlẹ̀ ọ̀hún lágbàrọ̀ lọ gbogbo àwọn nǹkan yìí a rí pé kò fi gbogbo ara ṣiṣẹ́ mọ́ obìnrin sì fẹ́ ẹni tí yóò lè pàṣẹ fún obìnrin fẹ́ ẹni tí yóò lè control ẹ̀ kódà bọ́jú orí ohun ojú bí ọdún 5-10 lọ́wọ́ pọ̀ jù obìnrin fẹ́ràn ẹni tó lọ́pọlọ ju òun lọ tó lọ́gbọ́n ju òun lọ tó nímọ̀ ju òun lọ ọmọ pé tí ń sọ yìí ó ní agbára lórí ẹ̀. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ sí Regina Daniel àtọkọ ẹ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ díẹ̀ sí ìdí ni wípé ojú wa ò rí mọ́lẹ̀ ní tó ṣẹlẹ̀ nínú ilé agbọ́nsẹ́ torí tí sẹ́nẹ́tọ̀ sọ ní ìsẹ́ni pé òun ti mú lọ síbi tán ti máa ṣàtúnrò ẹ̀ tán ti máa rehabilitate ẹ̀. òun sì sọ pé òun ti kú òun lé. bẹ́ẹ̀ni. òun ò sí lọ́dọ̀ sẹ́nítọ̀ ló ń lo mú lọ bí ìtọ́jú. ó lọ́nà méjì ló ń là kalẹ̀ ìkan ní Abuja ìkan ní Jordan òun sì lóun ti kú òun lé ìtàlá fẹ́ gbàgbọ́ náà méjèèjì. pé ìmúkúmu ti fẹ́. bayé ẹ̀ jẹ́ o. gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sì sọ yìí ń wo kò ìkankanú àwọn ẹbí Regina Daniel tàbí Regina Daniel fúnra rẹ̀ wọn àti ìgbìyànjú láti wá tako wọn ò fèsì wọn èfèsì lé lórí. ó ṣeé ṣe kí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ àkọ́kọ́ ni pé tán bá wo status bàbá yẹn ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ti lè wà lábẹ́lẹ̀ pé ṣe fẹ́ bà ló kọjẹ́ ni ṣe fẹ́ bà charisma ẹ̀jẹ̀ ni ṣe fẹ́ bà po ẹ̀jẹ̀ ni ṣe fẹ́ bà yé ẹ̀jẹ̀ ni ẹja tó lè gun òtòlò ọ̀dà o màá issue statement o ẹ mọ́ jà mí yín ẹ mọ́ takò mí o ẹ mọ́ takò mí o ó ṣeé ṣe kó wáyé bẹ́ẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ kí bàbá yìí náà ń mú irọ́ mọ́ òótọ́ kó jẹ́ pé òótọ́ díẹ̀díẹ̀ wà nù nǹkan tó ń sọ àdẹ̀ lè sọ pé gbogbo ń tọ́ sọ kì í sòótọ́ a lè já. bí rọ́bà sáré lógún ọdún ọjọ́ kan sọ báyìí lóòótọ́ ọba a padà gbọ́. lágbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan gbangba ní bọ̀ bó ti wù kọ́ pẹ́ tó ó ń bọ̀ ní gbangba. eléyìí táwa lè sọ ń bẹ̀ náà ni wípé kò ní dáa kílẹ̀ aláyọ̀ ọmọ ìdílé ẹ̀kọ́ gbogbo àwa kò yẹ ṣe excuse o wípé torí pé bóyá bàbá yẹn jù lọ tàbí torí pé ó kéré àìmọye àwọn èèyàn ló jẹ́ pé wọ́n dàgbà jù bẹ́ẹ̀ lọ tán fẹ́ra wọn tí àdẹ̀gbáriwo wọn. ebi ọ̀rẹ́ wọn a máa fọmọdọ́rẹ̀ tẹ́ pé ọmọ ọ̀rẹ́ tí ó fún ọ̀rẹ́ rẹ̀ pé kò fẹ́. ńgbà tó bá mọ̀ wípé ọ̀rẹ́ mi yóò bá ń tọ́jú ẹ̀ yóò tọ́jú ẹ̀ bíi tọ̀dọ̀ mi ọmọ náà ó sì gbà láti fẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ kẹlòmí ọmọ mi tó gbogbo àwọn tó fi ń ṣẹlẹ́yà máa yẹn ti dàgbà jùlọ púpọ̀ jù ni nǹkan téèyàn kàn lè calculate nírú situation bẹ́ẹ̀
ni pé ọjọ́ mélòó ọdún mélòó ni wọ́n fi láǹfààní àti gbádùn ara wọn torí distance of 40 to 45 years ó ń ṣe distance kékeré o ọ̀pọ̀ púpọ̀ so gbogbo àwọn nǹkan yìí náà ló wà stake kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó mọ tọ́ ìṣiṣẹ́ gbogbo wa kò sẹ́ni tó mọ̀ ọ́n yàn kò sẹ́ni tó mọ̀ ọ́n mú ẹni tó bá tí kòkó ẹ̀ bá sì yè òun náà ló mọ̀ ọ́n lọ ẹni tó bá yàn rí lọ́mọ aráyé ń pè lọ́kùnrin lọ́mọ aráyé ń pè lóbìnrin ṣùgbọ́n ntẹ́mi máa ń sọ ni pé ó di lọ́jọ́ òkórè kágbé ò tó yin rẹ̀ lágbẹ̀ ó dìgbà tí ọkọ àti ìyàwó bá ń ka 50 ọdún tán ti ṣègbéyàwó 40 ọdún tán ti ṣègbéyàwó tán sì tún wà nílé ara wọn torí pé a ti rí ìgbéyàwó tó ṣọ́ọ̀kì mi jù lèyí tó wáyé lọ́dún tó lọ. ti bàbá èkó àti ìyá èkó tí ìyá ti pé 72 bẹ́ẹ̀ni tí bàbá ti pé 76 àbí 77 tán sì tún kọra wọn lẹ̀. ìyálé bàbá gan pò ń lé ni oríṣẹ́gi ọ̀là fún ìyá eléyìí lágbára pọ̀ ó lè pò ń lé ni kò sẹ́ni ọmọ kúrú ẹ̀ lè ṣẹlẹ̀ láyé. èmi yìí téèyàn bá sọ lójú mi ń jiyàn àkọ́kọ́ ni ọjọ́ orí wọn. àwọn ọmọ wọn gan ti di bàbá. ìgbẹ́ lọ́jọ́ orí ìkìlẹ̀ tó ń wá. wọn sì lè bá ara ẹjú ẹ. kò sẹ́ni tí ó fẹ́ yàwó mọ́ kò sẹ́ni tí ó fọkọ mọ́. so gbogbo eléyìí n tí ń pè wá sákèésì náà ni pé obìnrin ní expiring date fáwọn ọkùnrin ìjọkíjọ tí ọjọ́ yẹn bá ti expire ọjọ́ náà ni kò sẹ́ni tí yóò lè mú wọn dúró lọ́dọ̀ wa àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ ilé yín ò ní dàrú tí àánú ò ní dàrú àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ gbogbo àwọn ọmọ wa wọ́n yanjú ẹ jẹ́ káwọn ọkùnrin ká na sùúrù sí ẹ jẹ́ káwọn obìnrin ká na sùúrù sí bí ìjà bá ti ń wáyé jù láàrin tọkọ-tìyàwó lọ́pọ̀ ọgbà ikú ni máa ń làjà obìnrin tá ń gbá gbò ìfọ́tí kan gbà míì á máa gbẹ̀mí ẹlòmíì ìkúùkù kan gbà míì ìpá kan péré àti rí fọ́nrán oríṣiríṣi àwọn ọmọ ilé ìwé. gómìnà bá sì wá lọ gbáradì dé kúùkù ẹyọ kan tó ń bá ti lọ mọ́bẹ asóró kan lọ́wọ́ gbókùn tó yóò fọmí kúùkù létí ni. tó rò pé kò fi dìfẹ́ǹdì tó gba kan lọ tó borí ẹ̀mí lọ Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dáàbò rẹ̀ bò wá. ìyá yín ẹ̀já sẹ́mi mu bá a bá padà dé á tẹ̀síwájú a kí n púpọ̀ o pé ẹ̀kọ́ àdúrótì bẹ́ẹ̀ ṣe ń wò wá ojú yín ò ní fọ́ àti tinú àti tìta láṣẹ Èdùmàrè lójú abẹ́ lẹ́tọ̀ ètò lójú abẹ́ ẹ̀kú kàlẹ́ à ń padà bọ̀.